kó tó di pé àwọn ìpè mi ò tún wọlé ẹ jẹ́ kí á tẹ̀ wájú àjọṣepọ̀ olówà láàrin chief imam ilẹ̀ Yorùbá àti gbogbo àwọn ẹgbẹ́ Yorùbá tó wà tó ń jà fún òmìnira orílẹ̀-èdè Yorùbá. ṣe rí tá bá fẹ́ sọ̀rọ̀ nípa Yorùbá generally ẹgbẹ́ tó wà lọ Yorùbá tán ṣiṣẹ́ fún Yorùbá 27 ni wọ́n 27 ni ẹgbẹ́ tó wà nílẹ̀ Yorùbá but Afẹ́nifẹ́re ni olórí Afẹ́nifẹ́re ni olórí gbogbo ẹgbẹ́ torí pé ìtumọ̀ Afẹ́nifẹ́re ni pé ẹni tó fẹ́ràn ẹgbẹ́ kìíní PDP ó fẹ́ràn ẹgbẹ́ kejì APC tí yà bá ń jẹ PDP Afẹ́nifẹ́re ó pariwo wípé ẹwọ tẹ́sí fún ọmọ ìyá wa o kò ní sọ pé torí kò kèé ṣe mẹ́mbà Afẹ́nifẹ́re so tí yà bá ń jẹ APC òun náà ni ó pariwo náà fi ń pè ní Afẹ́nifẹ́re so Afẹ́nifẹ́re òun ni ẹgbẹ́ tó jẹ́ olórí gbogbo ẹgbẹ́ nílẹ̀ Yorùbá so lẹ́yìn náà ni NADECO náà tẹ̀lé lẹ́yìn náà ni Yorùbá Council of Elders àwọn náà tẹ̀lé àwọn náà ṣiṣẹ́ mo rántí gbà tán bàbá General Alani Yinka Adébáyọ̀ tán wá sí Kwara State tá ṣe program ní Government House ní Ìlọrin so bàbá wá ń gbà yẹn kó tó di pọ́n kú ìdí náà tó fà tẹ́mi náà fi wá sí Èkìtì ìgbà tó fẹ́ sin bàbá nù Fáyọ̀ṣe Èkìtì òun lọ́nà gbogbo owó tí bàbá fi sọ́n fi sòkú bàbá ó dúró ti bàbá tó tí mo fi sọ pé kálukú mú wo ìkan tí kálukú bá fi sínú o ìkan tí kálukú bá ṣe dáadáa ní kí ọmọ wo Fáyọ̀ṣe ló ṣe wàhálà tí ń lọ tẹ bá wá sọjọ́ náà aṣọ singlet ló wọ̀ ní church tí ṣe wàhálà nígbà tó fẹ́ sin òkú bàbá wa General Yinka Adébáyọ̀ àjọwà mẹ́nu pẹ̀lú Vice President Nigeria Professor Yomi Ọ̀ṣínbàjò àjọjòkó wájú ni pẹ̀lú àwọn Dangote so tẹ́ bá fẹ́ fàyọ́ mẹ́ ni pé níbi tí òṣèlú lẹ Yorùbá ń lọ nísìnyí àfi kí a jọ fọwọ́sowọ́pọ̀ ká mọ̀ bí tá a bá ń lọ torí pé àwọn tó fẹ́ lò yìí wọ́n gbọ́n so wọ́n ti àwọn kọ̀ọ̀kan wọ́n fà àwọn yọ láàrin wa wọ́n nìkẹ́ mọ̀ fi bára yín jà so ibi tẹ́ bá ti bára yín jà o ibẹ̀ làwọn ti mọ̀ gé ni nǹkan tí àwọn fẹ́ gé ni lára wa ó parí nù ó bá parí the end of the day báyìí ẹ bá rí pé lágbájá lọ báyìí àwọn kan ráì wọlé ni wọlé sáàrin wa wọ́n sì ní bí ògiri ọ̀bá lanu aláǹgbá ò lè ráyè wọ bẹ́ẹ̀ so ti bá rí sí ibi tí òṣèlú Nàìjíríà ilẹ̀ Yorùbá dé òun ni kí a mójútó àárín ara wa ná tá bá kọ́kọ́ mójútó láàrin ara wa à ní ṣọ́ọ̀tì ẹ wo ìgbà tí àwọn Fúlàní fẹ́ kó wọn ní ẹrú ní north ẹ rí pé ìgbà táwọn Haúsá wà ń bẹ Haúsá ló ní north bẹ́ẹ̀ni ìgbà tó fẹ́ wọbẹ̀ wọ́n change system wọn so ó kọ táwọn Haúsá ń jẹ́ wọ́n máa ń jẹ́ Gàmbó tó bá ti pèèyàn ní Gàmbó èdè Ìdòwú náà pè ní Gàmbó ní èdè Haúsá pé tá bá ní Gàmbó wọ́n ní Ìdòwú ẹ̀bẹ́ sì òun ni àwọn Dangote Dantata ìran Haúsá ni wọ́n but ìgbà tó fẹ́ wọbẹ̀ wọ́n rí pé ó kọ tán jẹ́ yìí ó kọ wọn gangan ni so àfi káwọn gbé ti tàwọn wá làwọn fi lè change wọn àwọn ní kọ́ change ọkọ̀ wọn ìgbà táwọn wá ní pé kí wọ́n máa jẹ́ Awalu ìwọ máa jẹ́ Sanni ìwọ máa jẹ́ Salisu ìwọ máa jẹ́ Rabiu wọ́n gba ọkọ̀ tán jẹ́ yẹn wọ́n gbà lọ́wọ́ wọn wọ́n wá fún wọn lókọ̀ míì so kí ni máa bẹ̀rẹ̀ lọ́wọ́ pé ṣé ẹ̀mọ̀ túbọ̀ ọkọ̀ tẹ̀ ń jẹ́ wọn láwọn mọ́ ìtumọ̀ tó bá pè ọ́ ní Awalu so wọ́n pè ọ́ ní number 1 Sanni 2 Salisu 3 Rabiu 4 Hamisu 5 Sadisu 6 so wọ́n fi alifábẹ́ẹ̀tì tí wọ́n fi ń pẹ́ 1 2 3 4 5 òun náà fi change okọ̀ àwọn note ìpè kọ́ máa jẹ́ so irú ẹ̀ náà fẹ́ gbé wá sílẹ̀ Yorùbá tẹ́mi against irú àwọn orúkọ wo ní ọ̀pọ̀ àgbọ̀dọ̀bọ̀dá kọ wọn torí ọkọ̀ tí Yorùbá ń jẹ́ wọ́n ti gbérú ẹ̀ wá bá wa náà mo fi hàn rò pé so bọ́n ṣe kọ́ àwọn nọ́ọ̀tì lẹ́rú tán pé ó kọ tí wọ́n ìpè kọ́ máa jẹ́ Awalu Sanni Ìzókè Salisu so alifábẹ́ẹ̀tì náà fi tó so àwa ti lókọ tó da tẹ́lẹ̀ so òfin ẹ̀yìn lẹ́màá sọ fún àpẹká máa jókòó báyìí torí pa fẹ́ sẹ́sìn tábà pè ní Abọ́lájí èèyàn tó Bọ́lájí so sókọ̀ yóò fáì ju kọ́mọ pè yẹn ní Simbiatu lọ so dẹ́sẹ̀ẹ́sì so ókọ̀ yẹn dá so wọ́n pè yẹn Simbiatu sí owó mọ̀ inú ló tó dùn but Simbiatu ìkòkò ló ń jẹ́ bẹ́ẹ̀ ìkòkò ní Simbiatu ìkòkò ló ń jẹ́ bẹ́ẹ̀ so owó onímọ̀ yóò nítorí kó jókòó mùsùlùmí wọ́n change kíní ẹ̀ mọ́ lọ́wọ́ ni so ìmọ̀ yẹn kéré táwọn èèyàn ní láti fi gbàgbọ́ yá àwọn tó fẹ́ bá wọn jà àwọn tó fẹ́ gbà wọn jà fẹ́ kó wọn lẹ́rú tányányán ni so táwọn bá ti rí Simbiatu àwọn ti mọ̀ pé ìran mùsùlùmí táwọn kó lẹ́rú ní ilẹ̀ Yorùbá nù àmọ́ tó bá ti ń jẹ́ Abọ́lárìnwá Abọ́lájí wọn ká Yorùbá ni ó sá fún so kí ni a gbọ́dọ̀ ní pay and standard lérí ẹ̀sìn a gbọ́dọ̀ ní pay and standard
lérí òṣèlú agbàdo pay and standard lérí ìdàgbàsókè so tí wọn ò fi ní kó wa lẹ́rú tá fi gbọ́ra sókè tí ilẹ̀ Yorùbá fi ní ìdàgbàsókè. bẹ́ẹ̀ báyìí ṣe ń darapọ̀ mọ́ wa ìgbà òwúrọ̀ náà ni ètò tí ó ń dé sí ojúwòran yín láti iléeṣẹ́ wa Fortis television tó wà nílẹ̀ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà.